wọ́n táyé lọ́rùn. Ẹ bá mi wí fúnrú wọn pé òwò tí ò lérè ni wọ́n rawọ́lé, kẹ́ ẹ sì jẹ́ kí wọ́n mọ̀ wípé oore tí ò lọ́pẹ́ nú ni wọ́n ń ṣe fáyé o. Torí ayé ò ṣeé gbé láyà, yóò pàpà kọ́ ní Elédùà tó dáyé fúnra rẹ̀. Bó bá rọ̀jò ní ìsìn, ọmọ aráyé ó rẹ́jọ́ wí, bó sì jó òrùn ló ràn, ọmọ aráyé ó ṣàròyé. Ni mo ṣe sọ pé kó o kọ́kọ́ mú ìdùnnú ara rẹ àti ìlera rẹ lókùnkúndùn náà kó o tó máa wò pé kí láyé ń wí àbí kí láyé ń sọ. Kọ́sítọ́mà mi o, kíláyẹ̀ntì mi o, fáǹsì mi lẹ́lòmíì ń rò títí tó fi di ohun tí wọ́n kó sí sàárè tí wọ́n fi kú ṣèfàjẹ́. Má ṣì mí gbọ́, wọn ò pé kó o má mú iṣẹ́ rẹ lókùnkúndùn, wọn ò sì ní kó o ṣèmẹ́lẹ́. Àmọ́ Maradona ò gbá bọ́ọ̀lù mọ́ lónìí, ọmọ aráyé ṣì ń wo bọ́ọ̀lù dọ̀la o. Michael Jackson ò kọrin mọ́ lónìí, ọmọ aráyé ṣì ń gbórin bó dọ̀la. Mo ṣe sọ fún ọ pé kó o tó dé ayé yí lọ o, bó o bá sì sí máa yóò pàpà yí. Ìwọ ni kó o tọ́jú ara rẹ torí ẹ̀mí ò láàárọ̀. Ronú sí dáadáa o.